ويرحم ibẹ̀ la ń lọ tààràtà ọlọ́mọ sàjáde bàbá pẹ́. وشيخ موسى ọlọ́wọ́ wa Mawlana Sheikh Daud là ń lọ báyìí ọlọ́mọ sàjáde wà pẹ́. bàbá wa ní táwọn bá ti ṣe tán ká lọ́dọ̀ bàbá ọlọ́run gbọ́ ká sì lọ́dọ̀ bàbá àgbà Najmuddin Kubra kí wọ́n fi àṣẹ kọ́lọ́wọ́ gbà kó gbọ́ kí wọ́n fi lù ú ẹ̀ka náà. Allah Muhammadu Rasulullah Allah salatu Rabbi salamu Rabbi ala nabi sahibil jalala. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Astaghfirullah subhanallah walhamdulillah wa la ilaha illallah. Allahu akbar. Allahu akbar. Allahu akbar wa la hawla wa la quwwata illa billahi al-aliyyil azim. Adada khalqihi wa rida nafsihi wa zinata arshihi wa midada kalimatihi wa muntaha al-ilm wa mablagha ar-rida. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin ash-shafi'i al-mushaffa'i khayri khalqillah wa ala al-anbiya'i wal mursalin wa alihim wa sahbihim ahlillah. Amin. Nígbà tí mo ti kí Ọlọ́run tá a sì kí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. a ní láti kí ẹni tí Ọlọ́run bá fi so lórí gbogbo ayé tí ń jẹ́ bàbá wa kábíyèsí bí bàbá wa Sheikh Adam ti máa ṣe náà nù tí wọ́n bá wá sí Ẹdẹ báyìí wọ́n kó wa lẹ́yìn tá à ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ọba wa Ẹdẹ bóyá tà náà bí ti jẹ̀ta Mawlana Sheikh Adam sọ fún wa pé àfáà ni wọ́n Mawlana Sheikh Adam tó wá lánàá ńlẹ̀ yìí mo kí yín bàbá ọba tó ní kó máa dá fún yín báyìí Ọlọ́run níjọ́ bàjẹ́ láéláé. Àmín. mo tara bàbá kábíyèsí torí àsìkò a fi kí gbogbo ẹ̀yin ọ̀tún bàbá ẹ̀yin ìlú ẹ̀yin aláṣẹ ìlú ẹ̀yin olówó ẹ̀yin ọlọ́lá àti gọ́fìnà wa tí ń jẹ́ ọtí Ọ̀ṣun state tí àfáà wa ìjọba Sheikh Labib tí wọ́n kí nísìn. mo wá tara bẹ́ẹ̀ kí gbogbo ẹ̀yin bàbá àgbàlagbà fil masajid fil rawatib wal jawami' àti àwọn mudirun àwọn mufassirun àwọn wa'izun àwọn sufiyun alqadiriyun wa tijaniyun uhayyikum tahiyatan islamiyatan atira wa khususan uhayyi fadilata Sheikh Abdul Latif. bàbá wa Abdul Latif ládàáyanrí akínyín. al-mu'allif al-muwarrikh. bàbá wa tí wọ́n máa ń kọ nǹkan ọwọ́ wọn èyí dúró gbà kan. Adékílékún. Adékílékún. Hafizakumullahu wa ra'akum. kọ́lọ́mbà aṣọ yín àti gbogbo kálámù yín. wọ́n á padà sọ́dọ̀ bàbá wa Arórẹ̀kí. bàbá wa Arórẹ̀kí. àfàgbà yẹ kárí gbogbo àwọn ní Madaris sí Abdulrazak gbogbo àwọn tó yẹ ká dákọ̀ báńbáńbá náà a kí gbogbo yín o ẹ dákun torí àsìkò ni wọ́n á bá a padà sọ́dọ̀ ẹni tó kọ rẹ̀ ń jẹ́ tó so mọ́ Ọlọ́run bàbá wa Ọlọ́run ló mẹ́rú ẹ̀. Ọlọ́run ló mẹ́rú ẹ̀ ìyẹn pé gbogbo bá ti ń ṣe yìí ṣe kò tí ì dájú ó rí wàtá bá dọ́dọ̀ lọ́ọ̀ ká tó mọ ẹni sí ẹ̀ ara kálukú gbọ́dọ̀ balẹ̀ ń bẹ̀ wọn ó dàlí kí á mà ká tó mẹni tí ṣe tọ́lọ́run Ọlọ́run ló mẹ́rú ẹ̀ o a lè fọ lárúbá kílẹ̀ kún a sì lè máa kálukúránì lérí ká sì máa gbogbo àdísì àti gbogbo mahatu kutub ṣùgbọ́n ìjẹni Ọlọ́run gangan òun fúnra ẹ̀ lọ́mọ akínyìn o pẹ̀lú àtúnṣe yín tẹ́ ẹ máa ṣe káàkiri Yorùbá gbogbo àwọn Ittihadul Wa'izin akí gbogbo agóòlù àti gbogbo àwọn jàmáà akínyìn púpọ̀ mọ́tara bẹ́ẹ̀ kí Fadilatul Khalifa Sheikh Muhyiddin Isabatul Qadiriyya nǹkan jẹ́ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ní kó sojú wa ìyọ wíńkọ̀rọ̀ gbogbo àwọn bàbá tí ń jẹ́ Sàláàtì náà mọ̀ pé bàbá Muhyiddin àti bàbá Abdulyakin ọmọ bàbá Sàláàtì ni wọ́n àmọ́ ńgbà tí Sàtánì fẹ́ ṣe nǹkan rẹ̀ tó sì fẹ́ jẹ́ kí kálukú ọmọ ibi tí òun wà ńlẹ̀ rí bó ti rí nǹkó sì bàjẹ́ mo gbádùn àfa Labib wọ́n ní kò síjà ń bẹ̀ gbígbà àdúrà gíga ní jẹ́ bẹ́ẹ̀ mo gbádùn ọ̀rọ̀ tẹ sọ pé kárí yẹn ń ta káyàn lódì ká máa pọ̀ ká máa wá ká máa kàákún kò sínú ẹ̀sìn kò sínú alikitaabu kódà kò sínú sunna wa'tasimu bihablillahi jami'a. wala tafarraqu. àfa wa gbọ́dọ̀ fún ẹkùsẹ́ ẹ jí wálẹ̀ lọ́mọ wàláhì làdìm ẹ ti ṣe wá sí ẹsẹ̀ tílé ẹsẹ̀ títà ó sì yé gbogbo wa pé n tà ń ṣe yóò dáa ká tún ṣe lẹ́wìhùn ká tún ṣe ní o
ọlọ́run san yín lẹ́san rí. amina. bàbá wa ní ìrókì ẹ̀yin náà òjò ogun níwálá ẹ̀pá nábìlẹ̀ ọlọ́run ní kan yín lábùkù. amina. bàbá wa Sabul Bayan bẹ́ẹ̀ tí máa ṣe náà nù bẹ́ẹ̀ tí máa ṣe tẹ sọ́njẹ ta sọ́njẹ ẹ̀rin náà ọlọ́run ọgbà lẹ́sìn. amina. bàbá wa ní Alkausaji àti bàbá wa Onímọ̀sá gbogbo ẹ̀yin náà tẹ́ ṣeun náà ẹ fi pọ́n kábíyèsí àti àwọn àfáà wa ní Ẹdẹ ẹ fi pọ́n wọn lé ní ọlọ́run san yín lẹ́san rí. èmi náà wà ní jógùn pọ̀ nítorí kí ni pé kí nǹkan sọ kẹ́límà kọ̀ọ̀kan lórí tí àwọn àfáà mi sọ. wallahu yad'u ila dari salam wa yahdi man yasha'u ila siratin mustaqim lilladhina ahsanul husna wa ziyada ولا يلحق وجوههم قطر ولا ظلة وأولئك أصحاب الجنة هم فيها خالدون والله يدعو إلى دار السلام. ibi tí àfáà gbọ́dọ̀ fún pé wá lọ́nu o ibi tí àfáà wa Làbíbù pé wá lọ́nu o ipe ẹ má jẹ́ àjà mọ́ fúnra Ọlọ́run ní yẹ̀dù ila dari salami èmi ò rí ibi tí àfáà Sàkáfì ti ṣe wá sí jàngbọ̀n rí o rárá o níbi tí wọ́n ṣe wá sí jẹ̀gbọ́n rí wọ́n sì lọ́rọ̀ tó gbóná lẹ́nu tí wọ́n lè fi da nǹkan rú bàǹkẹ́ jẹ́ ṣùgbọ́n bàbá ń gbọ́n pọ̀ Olúwa ń pè wá sí pé báwo la ṣe gbégbé àlàáfíà níbo la Al-Qur'ani ti ní a máa búra ká máa jà níbo la àdìsí Ànábì ti ní a máa búra ká máa jà Sàtánì ti kó wa lẹ́rú Ọlọ́run má jẹ́ ó kó wa lẹ́rú o gbogbo kéwú téèyàn bá ké àti síkìrì tó bá ṣe tó bá fi jẹ́ pé ọ̀hún dà lúrú ọ̀hún da yé ó rí bí wọ́ gbogbo ẹ̀yìn afá mi ni mo kí ẹ dákun ẹ má bínú torí Ọlọ́run dáadáa mo kí yín o bóòlù àwọn ó ṣe tá a fi síra ńláfíà bàbá ló wà 130 àbí 30 something èyíkéyìí tí bá ṣe ń bẹ̀ ọ́ sàkọjọ 100 kan nínú ìjàngbọ̀n àti ìjàngbọ̀n ní ti gbóró ìjàngbọ̀n tọ̀nà oko bí a máa ń lọ roko yóò máa rí ìjàngbọ̀n tí ó máa kọ́ lẹ́sẹ̀ a sì kọ́ yẹn lẹ́sẹ̀ téyìn ó ṣubú tí ò ní dìde mọ́ lóko tó bá sì wí tó bá sì sọ àmọ́jàgbọ́n bẹ́ẹ̀ ń gbòòrò ìní gbà fún ọ torí ipò torí oúnjẹ ìní ń dààmú wa o báwo la ṣe rí gbé dọ́dọ̀ Ọlọ́run wa ní lilladhina ahsanul husna. lilladhina ahsanul husna wa ziyada. bàbá wa armiya wọ́n ṣe dáadáa ló fi rí báyìí o gbogbo àwọn àfáà mi ti tọ́ọ̀ṣẹ̀ lẹ́ẹ̀kan níbi kéwu wá pọ̀ dé yìí bó láṣẹ rí lò nínú ọ̀rọ̀ tó àfáà gbọdọ̀ fún sọ ó ní kéwu ń bẹ àárí lò níbi tá a ti lò ó ní pé bó láyé ó sì dá lọ́wọ́ wa Mọ̀lánà Ṣéhù Ádámù rí lò ó bẹ́ẹ̀ báwo gbogbo tíra Mọ̀lánà Ṣéhù Ádámù níbi tí wọ́n bú ẹnìkan o wọ́n sì mọ̀ yẹn bú bẹ́ẹ̀ báwo tíra Mọ̀lánà Ṣéhù Ṣùgúlùl níbi tí wọ́n ti ń bú ẹnìkan o wọ́n sì mọ̀ yẹn bú ojú wọn wá dáa nínú asaru Ṣéhù Ṣùgúlùl wọ́n ní bàbá wa Ọlọ́run ní lọ́mọ ẹrú ẹ̀ yìí inú asaru bàbá wa aró rẹ̀ kí ó ní afá wa Àsàkáfì gbogbo atajoko yìí asaru àwọn kan ni bóò la ṣe ní ba iṣẹ́ wọn jẹ́ bóò la ṣe so àná pọ̀ mẹ́ni bóò la ṣe so ìní pọ̀ mọ́ ọ̀la gbogbo tí máa ń gba yìí nù wa tí wọ́n gbé mọ́kírófóònù fún tọ́lọ́ ń gbé sí mọ́sálásí tó wà lérí mímbàrí tí wọ́n ń retí ẹ̀ pé wá sọ̀rọ̀ Ọlọ́run fi ṣèdánwò ni o ìdánwò tún dáa lẹ́yìn ìdánwò àdánwò ló kù àdánwò tún dáa lẹ́yìn àdánwò àmì wò ló kù àfáà tó bá ṣe dánwò fọmọ àbí tíṣà kò ní fẹ́ kó fẹ́ẹ̀lì ọba kù díẹ̀ ká tó yóò sì paṣẹ kí wọ́n bàbá lè kéwú ẹ̀jẹ̀ ọmọ òun jiná bẹ̀ tí ń wo ó sì mọ̀ pé òjìná tó bá ní òjìná wọ́n mọ̀ pé lè kéwú rẹ̀ bàjẹ́ wọn ní mọ̀mọ́ mi wà mọ́ ìdánwò tún sàn lẹ́yìn ìdánwò ló kù àdánwò ni ò ṣe fọwọ́ bò kálukú wọ́n mọ̀ pé nǹkan ṣe àmọ́ tó bá páàsì ń bẹ̀ Ọlọ́run lè tún ṣe fún un lẹ́yìn àdánwò àmì wò tí wọ́n bá mìíyàn tí wọ́n bá tì yóò ṣubú ni àánú Ọlọ́run ni òfin níjẹ́ ó ṣubú gbogbo wa láti wà lórí àmì wò gbogbo ẹni tó bá rò pé iyì òun ni kò ń bú yàn kò ń sọ̀rọ̀ sí yàn kò ń máa fèsì kò ń máa ṣe gbàsà wò àbá ńlẹ̀ àbá lọ́dọ̀ àwọn afá wa a fẹ́ bànájẹ́ iṣẹ́ tí wọ́n ṣe kalẹ̀ tó bí àwa fẹ́ bò níjẹ́ ànígbádùn ara wa
àwọn àbá ọ̀làjẹ́ àtúnjogún nǹkan tí ó dá fún àwọn ọmọ mo fi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí àfa wa ní Gbódòfò. ẹlẹ́ẹ̀kejì wọ́n lẹ́nìkan sọ wípé ìfànẹ́bì tọrọ bóyá kò yé wọn tó a ní lọ títí lórí ẹ̀ torí pé ọ̀rọ̀ ọ̀nù ilé yàtọ̀ fọ́rọ̀ pálọ̀ ọ̀rọ̀ ọ̀nù yàrá ó yàtọ̀ fọ́rọ̀ ọ̀nù pálọ̀ àwọn tá a bá sọ̀rọ̀ ọ̀nù yàrá ọ̀tọ̀ àwọn tá a bá sọ̀rọ̀ ọ̀nù pálọ̀ ọ̀tọ̀ àwọn tá a bá sọ̀rọ̀ lọ́dẹ̀dẹ̀ ní gbangba lé ọ̀tọ̀ ni gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ sí súfí àbọ̀ sọ̀rọ̀ sí àwọn alùlà kódà ká má rí rò mọ́ ẹnu àlàyé lákànṣe fáwọn èèyàn tí ń gbọ́ kí wọ́n lè mọ̀ pé kò rí bẹ́ẹ̀ o ọlọ́run òbun ni kò fẹ́re fẹ́ ni kò fẹ́ òun náà fẹ́re kò sì fẹ́re fẹ́. Allah. abẹ́rẹ́ báwọn ayé ó sì dá a mọ̀ pé ń ti ń wí nì ọlọ́run náà sì dá a mọ̀ àwọn ẹni ọlọ́run náà dá a mọ̀ ẹnu kákan máa retí ibi tóun náà ó gúnlẹ̀ sí ni ẹ̀rí báwọn alwasilatu at-tawassul wal istighatha ká fi ọlẹ́yìn tọrọ bóyá ó tọ́nà méjì àbí mẹ́ta náà al-Qur'an al-Karim ya ayyuhal ladhina amanu ittaqullaha wabtagu ilayhi al-wasilata wajahidu fi sabilihi la'allakum tuflihun ó wà ní suratul Isra. ya ayyuhal ladhina amanu. gbogbo wa pátápátá ọlọ́run bá wí hùn. taqullaha ẹ bẹ̀rù ọlọ́run tẹ́ bá fẹ́ ṣe tawassuli ẹ bẹ̀rù ọlọ́run tẹ́ bá fẹ́ ṣe sìgáàsà ẹ má jẹ́ ọ jẹ́ pé ẹni tẹ́ ẹ kọjú sí béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ni ó ṣe é o ẹ fẹ́ fi ṣàkàsọ ni o. wabtagu. torí kọ́rọ̀ wa máa dàbí àwọn tó sọ pé àwọn mọ̀kọ́lọ́ ń bẹ innama na'buduhum liyuqarribuna ila Allahi zulfa. àwọn mọ̀ pé ọlọ́run ń bẹ òòṣà táwọn ń sìn àwọn fẹ́ fi wọlé sọ́dọ̀ ọlọ́run ni ọlọ́run wọn ti di mélòó ó ti di méjì. wabtagu. àwọn arí àyà kan ní Al-Qur'ani àbí mélòó kan tó yẹ pé kọ̀ọ̀kọ̀ tawassuli tọ́lọ́ ní ibtagu ilayhil wasila àṣekídà kékeré kan pẹlẹbẹ báyìí tí ó tó nǹkan á pè ní al-insanu wal-insaniya ìbẹ̀ láti wá ṣàlàyé pé kí ni jẹ́ tawassul ìfọlẹ́yìn tọrọ ṣé ìsìláàmù gbà wọlé àbí ọgbà ọ̀kan kan bó ló ti gbà ọ̀kan kan bó ní ò ti gbà á àwa pín tawassul bí ọ̀nà mẹ́ta mẹ́rin tawassul kan bẹ tí èèyàn gbọ́dọ̀ mọ̀ ṣe bọ́ọ̀bá tọ̀bí in nature ni bàbá wa àti ìyá wa wàsílà wa ni wọ́n jẹ́ àáfàá wa tíṣà wa ọ̀gá wa wàsílà wa ni wọ́n jẹ́ bí ìjọba federal bá fẹ́ bá ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ nísìnyí ní Ọ̀ṣun state ṣé èmi ni wọ́n àbá ni àbíwọ̀ ṣé bàbá yìí ni wọ́n lọ bá ọba ni wọ́n lọ bá àwa náà wá fẹ́ gba nǹkan lọ́dọ̀ ìjọba tá lálọ́ rè bá ọba lálọ́ bá ọba ni wọ́n mọ̀ àwọn ló ní fáìlì lọ́dọ̀ wọn ṣé ò tí ì ṣe wàsílà mẹ́wọ̀n dìndìnrín ọwọ́ ara rẹ̀ ṣé ò tí ì ṣe wàsílà mẹ́wọ̀n òkè tàwásùlẹ̀ wa ń bẹ ǹjẹ́ ká ṣe tàwásùlẹ̀ bil ahya'i awil amwat anabi fúnra rẹ̀ ṣe tàwásùlẹ̀ àbí òṣè ọlọ́run ní kọ́ máa sọ pé allahumma salli wa sallim ala sayyidina muhammadin wa ala alihi kama sallaita wa rahimta wa barakta ala sayyidina ibrahim wa ala ali sayyidina ibrahim fil alamin innaka hamidun majid. àwọn afọ́jú àwọn ìta nǹkan ṣe wọ́n lọ bá anabi lójú ayé ẹ̀ wọ́n fọlá anabi tọ́ pé ìwọ rasulullah wò mí sàn sáà anabi ní wòsàn lọ́dọ̀ àmọ́ ń gba àwọn ọmọ náà ọ̀dọ́ ọlọ́wọ́n mọ̀dọ̀ tiẹ̀ ọlọ́run náà sì pàkíyèsí wa pé ká sàṣàlátù fa anabi ká fa anabi ká fi tọrọ nǹkan lọ́dọ̀ òun tawassalu bijahi wa inna jahiya inda Allah azim ìbàjẹ́ dọ̀ yìí fún ìbàjẹ́ kọ̀wé ìwọ lọ́mọ tí ń ṣe ọ́ ẹ fọlá mi tọrọ ọlá mi tóbi lọ́dọ̀ ọlọ́run àwa ni bàbá kí anabi pé ya rasulallah khus biyadi fatadarakini wa anta abi nínú kọ̀sídà tó gbé mi wọnú nínú kọ̀dìríyà yìí ń jẹ́ kan bẹ́ẹ̀ mo kà á délẹ̀ nígbà tó ń débi kan sẹ́wọ̀n Nasiru Kabara ní ya rasulallah khus biyadi táwọn àjà ti ra àṣì àti àtù Masha Allah. gbọ́n tí ń wí ni sẹ́wù kọjá ẹni tí gẹ́gẹ́ bí àfáàwá ti wílẹ̀ kan sẹ́wù kọjá yẹn wọ́nranwọ́nran gbogbo lárúbá lọ́mọ̀ pé àwọn alul haqa'iq àti alul zawa'ir àti alul bawatin sẹ́wù the Qadiri àti Maulana Sheikh Nasiru Kabara lọ́dọ̀ wa ní àyín wọ́n yìí sẹ́ni fúfúyẹ́ wọ́n ò sì ṣeré pàdé bẹ́ẹ̀ kò sí ìdáhùn ọ̀dọ̀ Maulana Sheikh Habibullah ni mo ti kọ́kọ́ rí mudirul markaz Adamallahu hayatahu. bẹ́ẹ̀ tí wo bàbá wọn rò kékeré ṣe súnfì ni o mudiru
wọ́n rìn jìnnà dáadáa torí wọ́n gbé bẹ́ẹ̀. So ẹni tí máa wá ń sọ̀rọ̀ sí tasawufi tí ń sọ̀rọ̀ sí alùsùfà àwọn ẹni mímọ́ ẹ máa wò wọ́n ràn. Sẹ́yìn àwọn tí wọ́n ń sọ̀rọ̀ sí wọn ní tẹ́ríkìyà ni. Bàbá ọba ló jókòó yìí kí ẹ máa bú ọba yìí nísìn. Sẹ́yìn máa yí pé òun tọ̀ òun fẹ́ fọ ọba ṣe kí ni ó fẹ́ fi gbà yìí ó fẹ́ fi gbajúmọ̀. Ọba ọmọ àṣẹ kí ni òun máa wá ga sí pé àwọn kan tí ń fẹ́ràn ọba tẹ́lẹ̀ wá ní ẹ tún bú ọba ní àwọn òkú nítorí tọ́ba yìí. Ìfẹ́ wọn tún máa lékún sí i. Bẹ́ẹ̀ tí ń bínú ànábì ń tẹ wá lẹ́yìn ẹ̀yin alùsùnà tẹ́ ń fẹ́ràn ànábì ń fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ bá ń bẹ láyé ẹ gbà lójú ẹ tìgì bọ́ lójú torí gbà tẹ́ ń sọ pé wọ́n mọ̀ pọ́n alẹ́ mọ́ kí wọ́n mọ̀ yẹ sí mọ́ yìí ẹ ti ń gbà lójú àbí àfa ṣéwùlàbí ẹ ti ń kàn lábùkù nù kálukú sì pọ́ntọ́lọ́ ń bá ṣe fún un lé ní kò ní dùn mọ́ lọ́n pàápàá ẹ má jẹ́ ogun púpọ̀ njẹ́ ọba ti yé wọn kí wọ́n béèrè ni tí wọ́n bá wá béèrè ẹ fi wọ́n lẹ̀ àwa tó bá yé ni ká múra sí tí à ń bá ń ṣe káwa náà má jà ṣe jù ọ́ kọ́wọ̀ nígbà tá a bá ń kúnlẹ̀ fún ṣéwù tá a ń kúnlẹ̀ fún fọ́tò ṣéwù ó ti dẹ́bọ̀ tá a bá ń pe ṣéwù lọ́lọ́run ó ti dẹ́bọ̀ tá a bá sọ ṣéwù di gbákejì ọlọ́run ó ti dẹ́bọ̀ àwa náà ní láìfi tó pọ̀ o tá a kírun wọn a ní láìfi tó pọ̀ láìfi òun ni káwa tá a jẹ́ alùtàsáwò kádà nǹkan mójútó mo rí àwọn kíní kan lórí fídíò ń jò ní àwọn obìnrin lu bàndírì ọ̀dà pọ̀ wọ́n lù ú lẹ̀ lárúbáwá ní Sudan ní Cairo ní gbogbo ní Jazairi wọ́n lù àmọ́jó tí wọ́n ń jó ń bẹ̀ yóò dá o tí wọ́n bá tún rí yìí náà wọ́n ó tún sọ̀rọ̀ sí wa ijó wọn ò dá o gbogbo àwọn alùtàsáwùfù kún ẹ̀yà yín o tí Tìjàní àlọ́kọ́ ṣáájú tí kálukọ́ ọmọ sídìpì wọ́n tún wá wọnú Kàdíríà náà ẹjẹ́ àkíyèsí lódodo ọ̀rọ̀ ká mọ láìfi wa tàwásùlì Ọlọ́run sọ fún Nana Mariam nígbà tí ń rọbí ibi tafsiri yìí mo ti gbọ́ o tí ń rọbí tí ń pé mitu qabla hadha wa kuntu nasiyan mansiya Olúwa wa sọ ọ̀nà dátìwù min tahtiha alla takhafi wala tahzani. قد جعل ربك تحتك زريا kí ló tẹ̀lé هزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا تتساقط عليك رطبا جنيا فقولي Olúwa ní ìwọ Mariam má sunkún mọ́ ó bímọ ní ọ̀run ṣe sùúrù àmọ́ tó kọ́kọ́ ṣe ni wípé òsì ilayki bijizi nahla Nana Mariam gbẹ́ kùkùté igi tí ò ní ewé lérí mọ́ gbà kó mí báyìí kó mí báyìí kó mí báyìí kó mí báyìí tusaqita alayki rutaban janiya tatasaqata alayki rutaban janiya tó o bá ti gbọ́n kùkùté o yóò digi padà yóò la ewé yóò la èso yóò máa wá rọ̀ wakuli wasrabi jẹ́nu èso yẹn kó o sì múnú omi rẹ̀ dákun ṣe sùúrù sọ́lọ́ òun yóò sọ pé máa bímọ lẹ́ẹ̀kan náà ọba tó fún ọlọ́mọ láìrọ́kọ tọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ júwe pé kọ́ lọ rèé digi mú ẹ mọ̀ pé al-akhadhu bil asbabi al-akhadhu bil asbabi nínú àwọn usulu al-aqida wa tasrih ká ní sábàbí kan tí ó jẹ́ wàsílà wa tí ó gbé wa débi tá a ń lọ pẹ̀lú ìtìkọ́dù kọ́lọ́ ni ó ṣe é ni o ọlọ́run tó lè ṣe é tó lè pé ó bímọ ọwọ́ á ní kọ́ lọ rèé digi mú kọ́ máa gbọ́n igi kùkùté igi ọlọ́run fẹ́ fi hàn yín pé èmi tí mo fún ọlọ́mọ láìrọ́kọ òun náà ní jẹ́ kí kùkùté tó ti kẹ fún kó la ewé padà ewé tó wá là padà kù lí èso rẹ̀ tó bá bọ́lẹ̀ lórí ẹ̀ jẹ́ ń bẹ̀ ẹ̀ mọ̀ pé ewé abíwẹ́rẹ́ nù Allahu Akbar èso abíwẹ́rẹ́ nù ọlọ́run lè pé ó bímọ láì lo nǹkan ìlò nǹkan èsè èèwọ̀ kọjá àláàlí la fẹ́ lò ní pàtàkì ká ṣáájò ká ṣe dàbára ká fèèyàn ṣe tàwásùlì síwájú ọlọ́run àbí síra wa tí n bá fẹ́ pé bàbá gọ́fìnà jẹ́ wí nísìn ta ni kó gbé mọ́tò wá nísìn bàbá ń sọ fún bàbá làbíbù ń sọ fún ọba wọ́n ń sọ fún bàbá wa lọ́lọ́mẹ́rú ẹ̀ pé kí mọ́tò wọn ó dé o sáà pé tàwásùlì kan nù sẹ́ni tí ń sọ̀rọ̀ wọn ọ̀tọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ ọba ni sí ọ̀tọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ ìjọba ni sí ọ̀lẹ̀mọ́lẹ̀mọ́ kó tó dé kò tó dé ni ọ̀rọ̀ kèfèrí ni o ẹ má bínú síbẹ̀ bó ti yé wọn mọ́nu bí yìí ti mọ́nu èyí tó wá kángun gbogbo ẹ̀ ní àáfàá wa Sàkáfí bàbá ọlọ́run lọ́mẹ́rú ẹ̀ ní ẹ máa bọ̀ wálé ọlọ́run náà ti wípé ẹ máa bọ̀ wálé nù
ẹ lè fọ̀hún lẹ̀ o ẹ̀yin náà ti bá mi dé gbẹ̀dẹ̀ abẹ́ bá mi dé bẹ́ẹ̀ ẹni tí ń lọ ọgbọ̀n ọdún nísìnyí tá a ti ṣe ìmáàmù ń bẹ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀ ni máa gbọ́ ọmọọ̀rọ̀ sọ púpọ̀ sá máa gbọ́ ọmọọ̀rọ̀ sọ púpọ̀ ẹ̀ríjà sọ lé ẹnìkan ló ṣe wáàsí níjọ́ tí bàbá mi kú wáàsí òun ni mo fẹ́ ṣe fún bàbá Sàkáfí òun tọ̀hún ló ṣe wáàsí fún mi ẹ dákun ẹ jẹ́ kí Sàkáfí ọgbọ́n tí ń wí o bàbá ọlọ́run lọ́mọ ẹrú ẹ̀ kéwù iná ni mò ń tọ̀ fún bàbá níjọ́ tí bàbá wa kú márkàsì tí àáfàá sọ tí rọ́ìdù wílẹ̀ kan ẹnìkan wá ṣe wáàsí níjọ́ náà pé somebody ń tún léṣe some people ń ba lé jẹ́ ọlọ́run jáwọ́ ó tún léṣe ọlọ́run má jẹ́ àbálẹ́ jẹ́ ẹnìkan ló ṣe wáàsí hùn ẹnìkan. somebody ń balẹ̀ jẹ́. ọlọ́run jáwọ́ ó tún léṣe ọlọ́run má jẹ́ àbálẹ̀ jẹ́. somebody ń tún lu ṣe some people ń bàálù jẹ́ ọlọ́run jáwọ́ ó tún lu ṣe ọlọ́run má jẹ́ àbá ẹnìkan ló ṣe wáàsí hùn. some people tún lu ṣe. somebody ń bàálù jẹ́ o. ọlọ́run jáwọ́ ó tún lu ṣe ọlọ́run má jẹ́ àbálẹ̀ jẹ́. àdúrà wa tá a ṣe fún yín ni pé ọlọ́run kó bá yín ṣe. àmín. ọlọ́run ó bá yín ṣe. àtẹ̀yìn àtẹ̀mí àti gbogbo àwọn ọmọ ẹ̀yà mi tá a ṣe wáàsí àwa nù dánwò àwa nù àdánwò àwa nù àmì wò ẹ má jẹ́ àṣẹ fáàrí pẹ̀lú pé microphone tẹ́ gbélé wa lọ́wọ́ yìí o torí ọlọ́run ó béèrè lọ́wọ́ lanas'alanna alladhina ursila ilayhim wala nasallanna mursalin wala nakussanna alayhim bi'ilmin wa ma kunna ghaibin. wa ma kunna ghaibin ọlọ́run ní gbogbo ilẹ̀ ẹ̀rọjọ́ iye wáàsí tá a nígbà tẹ́nìkan pè mí jò ní wọ́n ní ó tó ọdún mélòó tẹ́ ṣe wáàsí kan ní bá ń wí mo bá dààmú pé ọlọ́run tó bá jọ́ àlùkìyámà tán bá ń bí mi yìnyín rántí mọ̀ àfa àní tó dúró yìí ní Morocco lẹ́nìkan bá pè láti Amẹ́ríkà pé ẹ dákun ẹ̀yin lòun rí nọ́mbà yín bíi késẹ́ẹ̀tì tóun ní máa upload ẹ̀ ẹ dákun àfa kan ṣe wáàsí wọ́n láfa àwọn ni bàbá àwọn ni wáàsí tí wọ́n ṣe ni pé òun fẹ́ rí wọn ni torí wọ́n ní òun ti lọ tún lò sí òun ṣe Christian òun ṣe bọ òun ṣoyè òun ṣe gbá òun lọ àṣàlátù kọ bọ́ sí i nígbà tá a fa ẹ wá ṣe wá sí ọ wá ní lọ́dọ̀ Ọlọ́run tààrà ọ̀nà wo lè yá lè gbà lọ́dọ̀ Ọlọ́run mo fẹ́ bí wọ́n èmi ti gbàgbé àfa àwa lọ conference ní Morocco àfa yìí wá jíṣẹ́ fún mo ní kó pè ọ wá ní wàásí tẹ́ sí lọ́dún kan ẹni kí òun lọ́dọ̀ Ọlọ́run tààrà òun ti jẹ̀yà àdínì mọ́sálásí kọ̀ bọ́ sí òun sì jẹ̀yà gan nídìí òòsà kọ̀ bọ́ sí wọ́n á fi òun lóye ní ṣọ́ọ̀ṣì kọ̀ bọ́ sí lòun fi sá lọ Amẹ́ríkà ẹ dákun bó lòun ó ṣe lọ àwọn ọmọ àwọn tó máa lọ Amẹ́ríkà wọ́n túká lára òun ẹ wò dánwò ńláńlá ayé ni wọ́n ti ń béèrè wá sí lọ́wọ́ ayé o tàlìkí àmọ́ ń bọ̀ o mo wá ronú títí yóò máa ṣe wá sí ìwọ Ọlọ́run ìwọ ló sì fi lé lẹ́nu kí ni kí n wá wí fún báyìí mo ní wá dọ̀la kó pè mí a lọ conference tí wọ́n yàn wá àwa adé lálẹ́ mu ń tọ̀ kò sí nǹkan kan tó ṣe níjọ́ tó ń bọ̀ ayé ṣé pásítọ̀ kan ló mú ọ wá ó ní rárá Ọlọ́run náà ni ta ló dá Ọlọ́run nítọ̀ bá àfa bá purọ́ fún ọ tí pásítọ̀ purọ́ fún ọ tó lóòsàn náà purọ́ fún ọ wọ́n náà lọ́dọ̀ Ọlọ́run tààrà ìntó ní ọ má ṣe gbogbo maharim má mutí má jalè má purọ́ má ṣe jàmbá má ṣàbòsí lọ́ọ́ filẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìntó ní ọ má ṣe ó lọ́wọ́ ọmọ kéwú tó ń kírun má ṣe Allah wàláhì ní ti Ọlọ́run tó mo fi nínú má wí iye tó bá lè wí máa wí ọlálù aláwọ̀ bá máa ṣe òṣè bọ́ọ̀ bá máa ṣe máa wí tọ́lá àwọn kan wà àlìjánnà wọn ò sì kírun ẹ̀yin lẹ wí tafsiri yín àfa alábẹ́kúta ìyàwó Fíráúnà náà á sì àtà yọ wà àlìjánnà bí oníwọ̀ tọ́lọ́lẹ̀ kọ́ lọ́wọ́ kọ́ àlìjánnà fún ọlọ́ só kírun ni àwọn kan ó sì wọ náà wọ́n sì kírun Ọlọ́run láà nígbà al-aksarina amala iṣẹ́ wọn ṣòfò Ọlọ́run pé wọn ò ṣe gbogbo aláwa náà dánwò ìjà àfa yóò ṣe fàárí o ẹ wo bí wọ́n ti pélé wa lérí tí wọ́n gbà pọ́lọ́ ń bẹ lára wa níbi táwọn ń ṣe rán dandan táwọn ń ṣe kátàkátà ẹ wo sí tẹ bàbá wa Ṣéhù Abdul Lateef ń ṣe àwọn ń kọ́ ogun ẹ̀ kalẹ̀ ni wọ́n ẹ̀ búyàn wọ́n ẹ̀ bọ́ ọ̀tà búyàn Ṣéhù Kàmálì ò búyàn Ṣéhù Ádámù ò búyàn bàbá Alágbàjì ọ̀ráyà ń búyàn èwo là ń ṣe wọ̀nyí nítorí owó torí ayé ẹ já padà síbi tọ́lọ́ǹtà ní Muhammad bàbá wa tí mo kà sídà tí mo kọ fún bàbá nu mọ́tò ńgbà tá à ń bọ̀ mọ́kọ́ kí àwọn afọ́sàdúrà sí gbogbo ẹ̀yin tẹ́ pọ́n wálé Ọlọ́run nìkan yín lábùkù bàbá wa ọba ìlú Ẹdẹ Ọlọ́run nìkan yín lábùkù ẹ̀yin àfa wa bàbá wa gbogbo Ọlọ́run nìkan yín lábùkù ẹ̀yin àfa tẹ̀sí wá ẹ̀pọ́n mùdírù lé ni
ẹ pọ́n sẹ́wọ̀ Adam ẹ pọ́n Markaz lé ọlọ́run ní kan yín lábùkù. n ti ń bẹ ńlẹ̀ láàrin àwọn sẹ́wọ̀ ọlọ́run ọba parí ẹ̀ àti ìsọ́ọ̀bà ni o àti Salatiya ni o àti Abẹ́òkúta ni o gbogbo gbà ní máa wí káàkiri ayé gbogbo gbà ní wí torí àjàbọ̀ fọlọ́run ọ̀yà wí lẹ́nu kan. tabaraka man yuhyi yumitu ibadahu. títóbi rẹ ọlọ́run tó o máa pa ẹ̀dá tó o máa yè wá. bí kudrati al-akwanu tabqa ala al-mada. pẹ̀lú agbára rẹ ọlọ́run lèyẹn máa fi bẹ láyé tí ò ní kú. wal mujidu limufni wala rabba ghayruhu. ìwọ ọlọ́run ló pé a máa bẹ ìwọ náà sì ló pé èèyàn ó kú kò sọ́ba mi àfiwọ́ ọlọ́run. wal hayyu yabqa ba'da kulli fana. gbogbo ntí ìgbà tí nǹkan tí ó tán bá tán yẹn ìwọ ló kù ń bẹ. ilahi yarawiruha armiya bil ata. ẹrú rẹ bá a fi ẹ̀mí wọn balẹ̀ nù sáré bá a fẹ́ atẹ́gùn àlàáfíà sí wọn. bi jannatikal firdausi sumratil anbiya. alijanna firdausi ni ọba fi wọ́n sí pẹ̀lú àwọn anábì ọlọ́run. لقد عاش في الإسلام بالذكر والتقى. bàbá yìí ṣe ìsìlámù ó sin lọ́hùn kú ó gbààwẹ̀ kú ó ṣe náfìlà kú ni. àyàtà àǹtí wàhálà bìlì iná bàtí wà sọ́fà. ìsúnmọ́ lọ́hùn ni kò ṣe lọ́hùn bọ́ bá sì ṣe lọ́hùn ó tiẹ̀ tú bá kó tó lọ ṣiṣẹ́ lẹ̀. ọ̀dọ́ mi àtàn thumma thalathina hijjatan. 130 years náà ló lò láyé. lisulu ifasa adil khaliqi bisidiki wal hijja. wọn ò fi sẹ́bọ̀ wọn ò fi sọ̀sọ̀ àwọn ń parí ìjà wọn kọ́ yẹn kí wọ́n ṣe wá sí wọ́n kírun náà wọ́n ní 138 ni. sẹ̀jíyòn àbíyòn lè tàmárù ní wàá akin ni wọn èèyàn mímọ́ ni wọn wá kọ̀wọ̀ sí bàbá kọ ìwọ̀ sí bí àfa Sàkáfì ti tó yìí tí bàbá bá gbá mú wọ́n mọ̀ kàn kò ní. bàbá gbọ́ mi bá rẹ sọ̀hún ẹ̀yin lẹ wí bẹ̀ fún mi àbẹ̀kọ́ bàbá kọ̀wọ̀ sí. musola tààlà dàsíbílà dìlìlì ìhà. ntí bàbá yẹn wá fi ṣe ayé rẹ ní kó máa parí ìjà káàkiri kó máa tún nǹkan sí kó máa tún nǹkan sí. àlẹ́kàtà sí wọ́tà amúlísẹ̀ yìí dì. àfa wa Sàkáfì sùúrù dọwọ́ yìí o. khalifata sheikhi ya Sàkáfì yulili hima. bàbá Sàkáfì ẹrù ti dérí yín o. nìṣó. wàfúkúdánù mísìlì sheikhi armiya sulumatun. وفقدان مثل الشيخ أرميا ظلمة. وفقدان الشيخ مثل أرميا ظلمة. kírú bàbá mi yóò kó láyé òkùnkùn nínú ẹ̀sìn. wàhámù wàgámù fìlfàwáìdì wà nù. ẹ má ríro ní tí wọ́n ṣe kalẹ̀ ní ẹ múra sí ẹ bá rò pé bàbá mi kú àáfà èmi sọ pé ọmọ òrukàn àáfà kan bá ní rárá bàbá òrukàn lẹ́yìn èyí sọ ọmọ òrukàn àwọn ọmọ kù tẹ́ mójútó. wà á máa ń sálẹ̀ bí nùfùdí ilman wa hikmatan. tàlà fi rọ́pò bàbá yìí o àtọgbọ́n àti làákàyà àti jẹ́ni ọlọ́run. idha hamma amrun falihululu ala alqada. bàbá fẹ́ gbọ́ tán ta ni ó pàtàn fún wa sìn tọ́rọ̀ bá dàrú ta ni ó yanjú ẹ̀. tasarrufu ba'dal mamati karamatun. èmi mà tún gbọ́ kan o pé ńgbà tí bàbá yìí kú tán tí wọ́n wá ń wẹ̀ kú bàbá tí wọ́n fẹ́ gbé bàbá jáde tasarrufu wa ṣẹlẹ̀ tí wọ́n ṣẹlẹ̀ fáwọn wòlíì ọlọ́run tasarrufu àti tẹ̀sílífù nínú karama àwọn ẹni ọlọ́run ni àti tẹ̀bùdílù nínú karama àti tọ́yù nínú karama àwọn ẹni ọlọ́run kánàkò kí wọ́n gbẹ́sẹ̀ yìí kí wọ́n sì já sí Ìbàdàn lẹ́ẹ̀kan náà tasarrufu ni pé àwọn èèyàn wá ń rí bàbá ti kú bàbá wa dúró lójú ọ̀nà wọ́n ya fọ́tò náà lẹ́ẹ̀kan wọ́n á fi hàn wá àwọn èèyàn wá ń pa bàbá ló dúró yìí wọ́n wá lọ sọ fún bàbá Sàkáfì wá ní ẹ má sọ̀sọ̀kúsọ àwọn èèyàn ó pé mo lẹ ti rí o bàbá tẹ ló dúró ọ̀rẹ́ bàbá ni wọ́n wá bàbá ń lọlé wípé bàbá a rí yín lẹ́ẹ̀kan bàbá ní òun ò jáde òun ò lè débẹ̀ òun ò níbi tó ń jòkó ló ń jòkó yìí èmi kẹ́ ẹ rí ẹni bàbá yín lẹ tún rí òun àwọn ẹni ọlọ́run a máa paradà ẹ dákun sẹ́mi tó bẹ́ẹ̀ ṣé wọn náà tó bẹ́ẹ̀ ẹ jẹ́ amúra. dalilu ni ala ijadi bayna laoliya. ó fi hàn pé bàbá yìí láàrin àwọn wòlíì ló wà. minal markazil ummi alaykum tahiyyatun. láti markaz látẹnu mudiru akí ogun ẹ̀yin tá a bá ń bí tẹ pọ́n markaz lé. bima yusili ul ashiyaha ẹ̀ẹ́dẹ́ alaliwala. gbogbo ẹ̀yin àfẹ́ ẹ̀dẹ́ pátápátá la kí látòkèdè àti bàbá ọba. ìmáàmà wà tùlábà. àtọmọ kí wà á ti jàmá. àtàmùbálìgá. oníwàásí gbogbo ajíṣẹ́
Ọlọ́run. Asatizatan. Àwọn àfáà. Malikali jalalati fil ula. Gbogbo yín la kí látòkè délẹ̀. Malikali jalalati fil ula. Àtọ́ba wa ọba ńláńlá ọba yìí ọba tí ò ní kábùkù láíláí. Allahumma farahum bisolati ala nabi. Ọlọ́run ọlá sàlátù tá a fi parí èyí bá ṣe bá wa ké bàbá wa bá gẹ̀ ẹ́. Takarramu fa akifir bitawalili armiya. Amina. A ṣe Asmaul Husna pẹ́rẹ́ báyìí nísìn láti fi ṣe útùbà lórí gbogbo táwọn afá tọrọ kẹ́mi bàbá ogun kí lu ìmọ̀ bàjẹ́ gbogbo ẹ̀yin afá tẹ wá tẹ bisimilá Ọlọ́run jẹ́ padà sílẹ̀ pẹ̀lú alihamudulilá. Ẹ dákun ẹ já lọ ṣàtúnṣe tá a bá délé kọ́yẹ́ pé mi láti kò dìde ń bí ọ̀rọ̀ bàbá wa ní ẹ̀dẹ̀ yìí náà láti lọ parí ìjà tí ń bẹ láàrin ọmọ ìyá wa ní Islam kásálámà sí tẹ̀kọ́ ànábì ní àgbọ̀dọ̀ yẹn díjọ́ mẹ́ta ẹni ọba kọ́ sálámà síra wọn ní ọmọ àlìjẹ́nnà ẹja mú lọlé o bisimilahi rahman rahim allah arrahman arrahim almaliku alqudus assalam almu'minu almuhaiminu alaziz aljabbar almutakabbiru alkhaliqu albari'u almusawwiru alghaffar alqahhar alwahhab الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم wọ́n ti ṣe ìkùnà àwọn àgbàlagbà اللطيف الخبير ó sì wọlé العظيم kí Ọlọ́run kó jọ kó bá wa san wọ́n lẹ́san. الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الأمير الموصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الصغير الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع المغني المانع Asmaul Husna náà ní lọ yẹn النور wọ́n ní ká máa lọ Abẹ́òkúta tààràtà. البديع الباقي الوارث الرشيد الصبور العنان المنان الديان السلطان السبحان له الحمد الوجود القدم البقاء المؤلفة للحوادث القيام بالنفس الوحدانية القدرة الإرادة العلم ثقافي wọ́n ní máa bọ̀ wá láwọn nílùú kàwáyé. البصر الكلام وأنه تعالى wọ́n ní kẹ́ máa bọ̀. قادر مريد عالم وأي سميع بصير متكلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جل جلاله أسرني وتناسى صفاته وجل جفواله. ẹ wá fa ẹni tí ó bá jẹ́ àlífà bàbá wa Armiya ẹ wá fa lé bàbá tì mí lọ.